because it is the coronation of our own king, the Alara of the Ilara Kingdom. I know you know him too well. Okay, I welcome you again to the coronation, the first year anniversary of our Dr. Olufolarin Olukayode Ogunsanwo. Telade for the Alara of the Ilara Kingdom. I call him the Grand King because it's a grand event. Oni Nkotini, Telade Kẹrin, 55th Alara of the Ilara Kingdom, Alailua, Alara Moko Akosa, Ọmọ Akosa, fọmọ ẹlòmíràn jẹ́já, ọmọ ìgbàròwé kì í wù wọ́n kó tó obìnrin múdà olúlu à ń bọ̀ sí, òjìmá bá títì, ikú pani à ń sì rí ọmọ ilẹ̀ nì, Alailua. Àtúwọ̀ká níbi wọ́n gbé dáná ìran kò yá ọ láyà bí òkè. Àràbà ńlá tòun ti bòjí ẹni ayé ń fẹ́. Ẹni ayé ń yẹ láì fi tàbùkù sẹ́kù ní lọ́nà. Òde 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 tọ́lá tọ́lá òde 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 tòwó tòwó òde ẹ̀kútì lọ́nà. Àtúwọ̀ká níbi wọ́n gbé dáná ìran kò yá wọn láyà bí òkè. Àràbà ńlá tòun ti bòjí ẹni ayé ń fẹ́ lọ́lọ́run pọ́lẹ́ ẹni ayé ń jẹ láì sí tàbùkù sí òde. Aláìlúwà ọba Dr. Olúfọlárin Káyọ̀dé Ògúnsanwó pàtàkì ni wọ́n ní ilẹ̀ Yorùbá. Èmi tí mo ń sọ̀rọ̀ yìí ni Director General HRM Heritage Forum ní ilẹ̀ Yorùbá. Ara ògúnnágbòǹgbò wa ni wọ́n tí wọ́n ń dúró ti àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, tí wọ́n ń bá wa promote traditional setting ní ilẹ̀ Yorùbá. Ìlú Ìlara tá a wà lẹ́ni yìí ó ti jẹ́ ìlú ọlọ́ba ti pẹ́. Ọba wa tẹ̀ní ní 55 ọbas. Ẹ rí pé decades tó pọ̀ ti lọ lórí ẹ̀. So mo kí bàbá yìí pé adé á pẹ́ lórí, bàtà máa pẹ́ lẹ́sẹ̀, ẹṣin ọba máa jókòó pẹ́. Mo kí gbogbo ọba orí adé gbogbo. Bábí pẹ́ lórí kí bàtà pẹ́lẹ́ sọ ọba igbákejì òrìṣà. Òrìṣà kan ò sí ọba ló jẹ́ bẹ́ẹ̀ láàfin. Gbogbo orí adé ni mo kí n ò mọ̀ ló lòdì gan. Ọlọ́run tó tóbi. Ọlọ́run bá dùn. Ọlọ́run tó tóbi. Ọlọ́run bá dùn. Ayé ò dá mọ́. Ó fún ṣe ìwé. Òun ò dá mọ́. Ó fàyè sàn. Ó ti sẹ́. Ọlọ́run tó tóbi. Ọlọ́run bá ẹni mọ́. Ọlọ́run tó tóbi. Ọlọ́run bá ọlọ́run tó tóbi. Ọlọ́run bá ayé ò dá mọ́. Ó fòrò ṣe ibùgbé rẹ̀. Ọ̀run ò bá mọ́. Ó fàyè sàn. Ó ní ìtìsẹ̀. Ọlọ́run tó tóbi. It's beautiful. It's more than what we imagine. Yeah. It's beyond comprehension. It's a beautiful day. And it was honored. Congratulations on a year anniversary to the Alara of Ekpela. And I wish him more longer years on the throne and good health. Yóò ṣoríire, yóò pẹ́ lórí oyè, yóò láyọ̀, láṣẹ ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí, yóò fi ipò ìṣọlá ayé òní bí léèrè, yóò mọ̀ rí bẹ́ẹ̀, yóò mọ̀ ṣẹ bẹ́ẹ̀, ó ti rí bẹ́ẹ̀. Àti Yálàjẹ gbogbo ilẹ̀ Oòduà,
gbogbo kábíyèsí ilẹ̀ káàró-o-jíire ni mo gbọ́dọ̀ bá ṣe àti pé kábíyèsí alára wọ́n jẹ́ ọkọ sísà mi pàtàkì ìyá àbèjì wọ́n dẹ̀ jẹ́ ọmọlúàbí kábíyèsí nítorí pé inú wa dùn ayọ̀ wa dẹ̀ kún lẹ́ni ọdún kan ló ṣe lẹ́ni o a máa bá wọn ṣe 40 lágbá Elédùmarè ẹ ṣáà ní gbogbo ọkọ tó ṣẹlẹ̀ lẹ́ni pé kò sí ẹni tí ò wá bí lẹ́ni ọba ti pọ̀ jù ìwà ní o àti ìṣe èèyàn àti immunity adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè á jẹ́ kí ìlú yìí kí wọ́n máa rí ajé jẹun ajé á fi ilé wọn ṣe ibùjókòó ajé á fi ìlú ṣe ibùjókòó gbogbo àwọn tó wà nínú ìlú yìí gbogbo ló máa rí ajé jẹun. Security wa fún àwa àwọn ọmọ wa àwọn ẹbí wa nílùú Èkó ẹni gbàgbọ́ lọ́dọ̀ bàbá wa Kàndò náà ògùn náà ká mọ̀ pé ẹ̀gbọ́n tàbúrò ní ìrẹ̀lẹ̀kúnlẹ̀ kan ẹ̀gùn àbúrò wọn sí. Àbúrò ní òkú wa. So agbọ́dọ̀ tàwọn àwọn àbúrò wa náà mọ̀ sí ìgbé ẹ̀. Ọlọ́run wa yóò mọ̀ ẹ́ fún wa ṣe. So adúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn bàbá wa tí wọ́n wá sí adẹ̀rí pé development strike sí ìṣẹ̀lẹ̀ sí ní Ìbára. Àbúrò tó fẹ́ lọ́wọ́ kábíyèsí fún gbogbo àwọn effort yẹn Ọlọ́run á máa fún yín ṣe o ẹ̀yin fẹ́ ṣe ọdún kan lórí oyè ẹ ṣe mẹ́wàá ẹ ṣe ogún ọdún ẹ ṣe ọgbọ̀n ẹ ṣe púpọ̀ láṣẹ Ọlọ́run ní dáa láàbù Ọlọ́run ní dáa ìlú Èkó wú Ọlọ́run ní dáa Nàìjíríà àdúrà gbogbo àgbà thank you very much for just on behalf of the people of Lagos to tell every one of us to celebrate with the kábíyèsí and celebrate with the people of this kingdom. May God be with all of us. May God grant all our prayers. And Prince Onyade, thank you very much, sir. Constant as a rock at this age. At this age, that I don't want to do. I'm not allowed. Allah ma fún ṣe o. Ọlọ́run ní dáadáa. Thank you very much. Ìran Odùduwà pọ́nbélé ni èmi wá sí Arámọ́kọ́ Èkìtì àti Ifẹ̀ lọ́dọ̀ Odùduwà láti ṣàn wá sílùú Arámọ́kọ́ Èkìtì. Alára tìlú Ìlara Ẹ̀pẹ́ yìí ìkọ̀ọ̀kan náà ni wá tẹ̀gbọ́ntàbúrò ni wá nílùú Arámọ́kọ́ Èkìtì. Ìlú Arámọ́kọ́ Èkìtì ẹ̀ làwọn ti ṣàn wá síbí. Gbogbo ilẹ̀ Oòduà yìí títí wa ni gẹ́gẹ́ bí direct descendant of Odùduwà. So ibikíbi la lè rìn sí ibikíbi la lè tẹ̀dó sí. So ní ìgbà yẹn àwọn wọ́n wá tẹ̀dó sí ibi. Kò kàn déédéé wá lásán síbí. Nígbà tó ń bọ̀ ó gbé adé dání. Ìyẹn ló ṣe wá síbí tó fi di paramount ruler. Kò kàn ṣe pé bóyá wọ́n by way of elevation ìgbéga ló ṣe di paramount. No. Ọmọ bíbí Odùduwà pọ́nbélé ni ó dẹ̀ wá síbí ó ń bọ̀ ó gbà díẹ̀ wá ó wá tó síbí. Of course, I am the chairman of the local government where the Kábíyèsí Alára of Ìlara, Kábíyèsí Olúfọlárìn Káyọ̀dé is celebrating his first anniversary. So I am the father of the local government, and Kábíyèsí, of course, is our Kábíyèsí, which we are very proud of. In fact, he's one out of million Kábíyèsí Olúfọlárìn. To God be the glory, and I pray to God Almighty Allah to strengthen him, uphold him, guide him, and protect him. No evil shall befall him, because we are very well. He's making us proud. If you look around, you can see the difference. Do you understand? He's one out of a million Kábíyèsí. His Royal Highness is a family friend. He's
been my boss when he was the chairman of LIRS, and he's been my mentor as a chartered accountant and as a fellow of taxation. And he's been a role model for me in my career in taxation, yeah. So he plays a major role in my career, yeah. And he's a great man. We are here to celebrate him today. And I wish him the very best because he's a good man with a good heart. And he's been so helpful to so many of us young tax practitioners coming up. He's a very wonderful person. And his lovely, lovely wife, Olori. May God bless and keep them. Today will be a wonderful day and many more years to come. Amen. The MC of this grand occasion. Yes, I have him here. I celebrate you. Yeah, that's the voice of Lagos. Yes, And that's the spirit of Lagos. so tell us how it has been since Monday. To us, it's been like 4 months of preparations as a member of the committee, most especially the media committee. We have just one drive, and drive is to make one of the loudest noise for Ilara, and to let you know we have 55th Alara of Ilara Kingdom, which is His Royal Majesty Oba Dr. Olufolari Olukayode Ogunsanwo, Elade the 4th. And like you can see, it is one of the best as far as 2021 is concerned. One of the biggest events you can ever see. And so we are proud. We have people across Nigeria coming here to identify with us. So, like you know where it was from was the former chairman of LRS. So you know when we talk about Lagos, when we talk about commerce, when we talk about one of the best in happening in Lagos is Alara of Ilara Kingdom. When it comes to royalty on TV, this is KBSC TV and I am Flexible Murray. Kábíyèsí aláṣẹ èkejì òrìṣà o.